الرجيم بسم الله الرحمن الرحيم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وليس عليكم جناح فيما أخطأتم به ولكن ما تعمدت قلوبكم وكان الله غفورا رحيما. A dá ọpẹ́ fún Ọlọ́run. Alhamdulillah. Ọba tó lẹ́tọ̀ọ́ sí gbogbo ọpẹ́. Alhamdulillah. A sì tọrọ ìkẹ́ àti ìgẹ̀ fáṣẹlẹ̀. Òjò ìkẹ́ àti ìgẹ̀ kó má dúró lórí ànábì, kó sàn lórí àwọn aráalé ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam, lọ́kùnrin wọn àti ní obìnrin wọn. Lẹ́yìn wá gbà náà mo kí wa ní kíkí Islam. Ìkẹ́ Ọlọ́run, àánú Ọlọ́run kó má bá ẹnìkankan wa gbé. Àmín ya Allah. Láàrin ìṣẹ́jú tí ò ní pẹ́, èyí tí a fẹ́ fi bára wa sọ̀rọ̀ òun náà ni kayfiyatu ta'amuli ma'a aqta'il ulama. Báwo ni a ṣe lè kọ̀rẹ́kìtì àṣìṣe àwọn àfáà, àti wípé ǹjẹ́ àwọn àfáà lè ṣe àṣìṣe? Bí wọ́n bá lè ṣe, ọ̀nà wo làwọn ẹni tàná gbà fi kọ̀rẹ́kìtì àṣìṣe àwọn àfáà, àti wípé aburú wo ni àṣìṣe àwọn àfáà fẹ́ ṣe fún àwùjọ? Kullu ma yata'allaq bi aqta'il ulama. Gbogbo tó bá ní ìbáṣepọ̀ mọ́ àṣìṣe àwọn àfáà la fẹ́ ṣàlàyé fúnra wa, a sì fẹ́ fi kọ́ra wa lẹ́kọ̀ọ́ ẹ̀sìn. Mashallah. Àkọ́kọ́ náà, kí ni ń jẹ́ àṣìṣe? A gbọ́dọ̀ kọ́kọ́ mọ ohun tí ń jẹ́ àṣìṣe ká tó wá sọ pé a ṣàfihàn sọ́gọ̀ gan àwọn àfáà. Mashallah. Nínú ayal Quran suratul Ahzab, وليس عليكم جناح فيما أخطأتم به. Ọlọ́run fún wa ní sàtífíkẹ́ẹ̀tì kìíní kan wípé gbogbo ẹ̀yin tẹ́ ń bẹ láyé pátá ẹ lè mórí bọ́kù bí nǹkan méjì. Àkọ́kọ́ ni wípé ẹ lè mórí bọ́kù bí ìgbàgbé. Kí wọ́n sọ̀rọ̀ fún yín kẹ́sì gbàgbé, ẹ lè mórí bọ́kù ń bẹ. Àtọkùnrin àtobìnrin àtọmọdé àtàgbà àti ṣéwù àti mùrídí àtọmọkéwù àtàfà, gbogbo apáta kò sẹ́ni tó mórí bọ́kù bí ìgbàgbé. Tó pé kí ni orúkọ gbogbo wa ní ànáàsù. Kí wọ́n sì ń pè ní èèyàn tó kọjá ẹni tí ń gbàgbé nǹkan. Torí túmọ̀ ànáàsù lédè Lárúbáwá ni wípé ẹni tí máa ń gbàgbé nǹkan. Òun làfáà kan nígbà tọ́rọ̀ da òun àtìyàn kan pọ̀, ó wá gbàgbé àti ṣe ojúṣe rẹ̀ sọ́gangan ẹnìyẹn wá ń bínú. Ẹ wá ń sọ fún pé ọ̀rẹ́ mi má bínú. Làkọ́dínà sí túkà wọ́n ní sí àánú mú gítà fàrún. Làkọ́dínà sí túkà wọ́n ní sí àánú mú gítà fàrún. Lè àná àwàlànà ṣe àwàlónà sí. لأن أول الناس أول الناس لأن أول الناس أول الناس. Ó ní làkọ́dí nà sí túkà, ìwọ ọ̀rẹ́ mi mo ti gbàgbé rẹ̀. Làkọ́dí nà sí túkà. Ó ní má bínú, mo ti gbàgbé rẹ̀. Wà ní sí àánú mo gíta fọ̀rọ̀. Bóyá bá sì ti ní mo ti gbàgbé ni ọ̀gá ẹ̀skúùsì náà nù. Tó pé kí ni ìwọ tó ń búyàn pé o ṣe gbàgbé, ìwọ náà lè gbàgbé lọ́la. Allah. لأن أول الناس أول الناس لأن أول الناس أول الناس. Ó ní ìdí tó lè fi bú mi ni wípé àkọ́kọ́ ẹni tọ́lọ̀ kọ́kọ́ dá léèyàn sórí rẹ̀. لأن أول الناس. Òun là àkọ́kọ́ ẹni tọ́kọ́ gbàgbé nǹkan láyé. أول الناس. Ó ń túmọ̀ yìí pé Ádámù gbàgbé pé má jẹ gìí, ó sì jẹ. Ń túmọ̀ yìí pé àdámọ̀ èèyàn ní kéèyàn gbàgbé.
àdámọ́ èèyàn ẹlẹ́ẹ̀kejì ni kéèyàn ṣàṣìṣe. lọ́lọ́run fi ń sọ nínú Suratul Ahzab àyà ẹlẹ́ẹ̀karùn-ún wípé walaysa alaykum junahun fima aqtatum bihi. Ọlọ́run ní kò ṣàṣìṣe fún yín bẹ́ẹ̀ sì ni kò sí ẹ̀ṣẹ̀ fún yín nígbà tẹ́ ẹ bá ṣe mistake ṣe nǹkan. lápèjúwe nísìn ẹni tí ìwẹ̀ ẹja nọ́mbà tó ti dì fún kó wẹ̀wẹ̀ ẹja nọ́mbà tí ò wá wẹ̀wẹ̀ ẹja nọ́mbà ó wá gbàgbé nígbà tí wọ́n ń pe as-salatu khayrun minan nawm àsìkò òun ti tó ló bá sákò lórí bẹ́ẹ̀dì ló bá sáré lọ kírun tó fi wá kírun yẹn tán kò tiẹ̀ rántí kankan lẹ́yìn ìgbà tí ó tó di ọ̀sán tásìkò òun àárọ̀ ti lọ kó tó rántí Ọlọ́run ní kó má wulẹ̀ banújẹ́ èmi ni mo ní kó gbàgbé. tẹ́ ẹ bá wá bí àyẹ̀ ń ṣàlọ́lá lọ́wọ́ nísìnyí yẹn wá ṣe mistake lórí àlọ́lá yẹn kò wá rántí mistake yẹn títí tásìkò òun yẹn fi lọ tó fi ṣàlọ́lá tán Ọlọ́run ní ẹ mọ́ dá lẹ́bi mistake yẹn èmi Ọlọ́run ni mo kọ́ yí pé kó ṣe é. Masha Allah. wá síbò tí lè rò kéèyàn mọ̀ ọ̀rọ̀ sọ tó ẹnu ó gbé njọ́ kan àwa làá mọ̀ gbé ẹnu wa àmọ́jọ́ mi ń bẹ tó yẹ pé ẹnu ni ó gbé wa bẹ́ẹ̀ náà wá ní àwa là ń kọ̀ǹtó ẹsẹ̀ wa njọ́ mi ń bẹ tẹ́sẹ̀ náà ó gbé wa lọ bí tá a fẹ́. ẹsẹ̀ wa àwa kọsẹ̀ àmọ́ àwọn ògbà ibi tá a ti ń gbà kọjá látijọ́ èyí tí tá a wá kọsẹ̀ alkatọ̀ àṣìṣe Ọlọ́run ó àpúvẹ̀ sí ara gbogbo ohun tó dá pátá wípé kò sẹ́nìkan tí ń bẹ láyé tí ò ní ṣe àṣìṣe. walakin ma ta'ammadat qulubukum Ọlọ́run ní àmọ́ tá a jẹ yín yàlé lórí òun ni tẹ́ ẹ mọ̀ọ́mọ̀ ṣe tẹ́ dúró lórí wípé ta ni ó bí wa ìwà àbàjẹ́ tẹ̀ ń wù tí wọ́n sọ fún wípé wà yóò dà tẹ̀sí ni àwọn wù náà ni àníyé mọ̀ wù àwù dọjọ́ kú ni Ọlọ́run bá yín wí fún yín. wa kana Allahu ghafuran rahima. Ọlọ́run ẹ má gbàgbé wípé èmi Ọlọ́run ọba aláforíjì ni mí. wa kana Allahu ghafuran rahima. tí n bá foríjì yín tán ìtùkẹ́yìn èyí pé bọ́lá ṣe sọ ń pa mistake tán wá parí ẹ̀ síbi pé èmi lọ́ba aláforíjì. wa kana Allahu ghafuran rahima. Al-Qur'ani ti púfẹ̀ fún wa pé kò sẹ́ni tí ò lè ṣe mistake. kódà a rí àwọn àfáà tí wọ́n sọ̀rọ̀ nípa àwọn ànábì Ọlọ́run àwọn kan ní gbogbo àwọn ànábì Ọlọ́run pátá masumun aṣọ wọn kò bí àṣìṣe àti káwọn àfáà kan tí wọ́n sọ pé aṣọ wọn kò bí àṣìṣe tí ó dá lórí ẹ̀ṣẹ̀ ńlá ni àwọn mistake kékeré kan wà tó jẹ́ pé ó lè wáyé láti ọ̀dọ̀ wọn bẹ́ẹ̀ náà bá ń tọ́ka lórí kíní kan ń túmọ̀ yìí pé àwọn àfa àwọn ìtún ṣe méjì yìí pé lẹ́yìn Ọlọ́run ẹni tí ò tún lè ṣe mistake mọ́ òun làwọn ànábì Ọlọ́run ànábì Muhammad sallallahu alayhi wa sallam ànábì náà wá sọ̀rọ̀ nípa mistake wípé kullu buni Adama khata'un gbogbo tí ń jẹ́ ọmọ ànábì Adama pátá aláṣìṣe ni gbogbo wa bọ́kùnrin ó ṣe mistake lóbìnrin náà ó ṣe mistake wàká ewol katọ́ ìnà àwọn tí ó wá dáa jù nínú àwọn tí wọ́n máa ń ṣe àṣìṣe àtàwàbùnà àwọn làwọn tí wọ́n máa ń padà níwọ̀n pàtó bá mọ̀ bí mistake ni mo ṣe wọ́n wàá ṣe correction wọ́n wàá wá tuntun bá lọ sọ́dọ̀ Ọlọ́run hadisi yìí náà tún fẹ́ ṣe ẹ̀rin lẹ̀ wípé gbogbo wa pátá kò sẹ́ni tó mórí bọ́ kúrò níbi àṣìṣe ṣé àáfàá wa mórí bọ́ kúrò níbi àṣìṣe mo ti sọ ohun tí wọ́n sọ ń pa àwọn ànábì Ọlọ́run àwọn kan ní gbogbo àwọn ànábì Ọlọ́run pátá wọ́n mórí bọ́ kúrò níbi àṣìṣe àwọn kan sì ní rárá o wọ́n mórí bọ́ kúrò níbi àṣìṣe ńláńlá ni o bí ẹ̀ṣẹ̀ bí ìṣìnà bí ìranù bí ká mutí àmọ́ àṣìṣe kéèké àwọn kan ní wọn mórí bọ́ kúrò níbẹ̀ ibẹ̀ wọn wá kọ́ lèmi fẹ́ lọ lónìí bí tí wọ́n á ń lọ ní wípé ṣé àáfàá lè ṣàṣìṣe àbí ò lè ṣe àáfàá lè ṣe àṣìṣe torí àáfàá kì í ṣe Ọlọ́run kì í sì ń ṣe màláìkà ìyẹn ló máa ń ya àwọn ẹlòmíì lẹ́nu tó bá gbà àáfàá ṣàṣìṣe kan àáfàá ṣe báyìí èèyàn lòun náà al-insaniyadere ìjẹ́yàn ó mọ gbé èèyàn ni bí èèyàn bá ti ń jẹ́yàn láyé ìjẹ́yàn ó mọ ṣe kí ni yóò mọ gún èèyàn bó wà ní Islam ṣe kọ́ wa wípé ká bá ṣe àwọn àfàlù torí pé nísìn gbogbo orí social media nísìn kò sí tó ń darí lórí ni pé correction to àṣìṣe àwọn àfà correction to lágbájá correction to tàmẹ̀dò
bẹ́ẹ̀ sì ni ṣé bí súnà ṣe ní ká ṣe correction fún àṣìṣe àwọn àfáàrí. Allah. lótìtọ́ súnà ò fẹ́ ká fọwọ́ yẹpẹrẹ mú àṣìṣe àwọn àfáà torí pé kí ni ìṣubú àwọn àfáà ìṣubú ìjọ ni. zallatu alimi zallatu umma. ìṣubú àwọn onímímọ̀ ìṣubú ìjọ ni o. ìṣubú onímímọ̀ kan torí mímọ̀ kan bá ti lè ṣìsọ báyìí àmọ́ èèyàn ló ti ṣìgbọ́yé lọ́dọ̀ lẹ́yìn rẹ̀ náà àmọ́ èèyàn ló ti sọnù látara ohun tí onímọ̀ ẹ̀yẹ kan bá sọ ló fi jẹ́ pé onímọ̀ ò gbọ́dọ̀ mọ ṣọ́ra lórí pé bóòlù òun ò ṣe ní ṣìsọ torí tó bá ti lè ṣìsọ àmọ́ èèyàn ni ó ti lo ọ̀rọ̀ rẹ̀ tí wọ́n bá padà ẹlòmíì ò ní padà mọ́. Allah. láíláí mi ò ní padà mọ́ ṣé wẹ̀ yín náà lè sọ bẹ́ẹ̀ fún wa pé báyìí ẹ mọ̀ wá ní nígbà tí mo fi sọ yẹn inú gbé mi ni ara o èmi ti padà rọ́nà mẹ́ o lábẹ́ wípé a gbọ́dọ̀ fọwọ́ yẹpẹrẹ mú àṣìṣe àfà bẹ́ẹ̀ náà wá tún ní a gbọ́dọ̀ tún fi ọwọ́ tó lé jù ọwọ́ tí ó padà bọ́ sí sáfù ìkórìíra ọwọ́ tí ó bọ́ sí sáfù wípé a fẹ́ gbé àfà yẹn ṣubú. Islam fẹ́ ká wà láàárín méjì ẹ gbọ́dọ̀ ṣe àṣe ètò ẹ sì gbọ́dọ̀ ṣe àṣejù. kuntum khayra ummatin ukhrijat linnasi ọlọ́run lẹ́yìn ẹ mọ̀ dáa púpọ̀ yìí mùsùlùmí kí ló fàtà fi dáa nítorí pé kí ni ummatan wasatọ a jẹ́ ìjọ tí wọ́n wà láàrin méjì ṣáwá wà láàrin méjì mọ́ nísìn tẹ́ ẹ̀ bá ti sí láàrin méjì ṣe sínú àwọn ìjọ tọ́lọ́run bá tààlà ń ròyìn náà Al-Qur'ani o àṣìṣe àwọn àfáà kò ṣe fọwọ́ yẹpẹrẹ mú kò sì ṣe fi ọwọ́ kórìíra àbí ọwọ́ lára àbọ̀wọ́ kéta kò ṣe fi mú ní àfáà wa Ibn Taymiyyah nígbà tí wọ́n ń sọ̀rọ̀ nípa ìfẹ́ wọ́n ní àṣejù máa ń wọ ìfẹ́ àṣejù sì máa ń wọ ìkórìíra wọ́n ní táṣejù bá wọ ìfẹ́ bí àfáà bá sọ̀rọ̀ kò ní jí ẹ rí mistake yẹn bí àṣejù bá wọ ìkórìíra gbogbo ntáfà bá sọ pátá tó bá dà á ní rí mistake láàmú wá káàkiri. Allah. àtẹnìkíní àtẹnìkejì náà ni wọ́n wá jẹ̀bi Ọlọ́run ẹni tó padà fẹ́ràn tí fẹ́ fọ́ lójú tí ò fẹ́ rí mistake kankan pé ẹni ṣe mistake ó jẹ̀bi Ọlọ́run ẹni tóun náà wá fẹ́ rí nǹkan kan tó kọjá mistake wípé àdéhùn bá mi wá mistake ẹ̀ wá ó wá wo lecture rẹ̀ bí mẹ́ta kò wá rí mistake tó wá ní ṣe ẹ̀ ní lecture mi ṣé Ọlọ́run ló ń jẹun tó fi wá dípò wá ń kó kíṣẹ́ẹ̀tì èèyàn jọ bá mú bí kíṣẹ́ẹ̀tì mẹ́wàá kí ló dé ó wá ń wá eléyìí mistake Ibn Taymiyyah ni tó bá ti di bẹ́ẹ̀ a jẹ́ wípé kì í ṣe iṣẹ́ Ọlọ́run ìkórìíra yẹn ló ti bọ́ sí level tí ó yẹ kó bọ́ sí. naam al-Imam Malik kí làwọn àfa àgbà sọ lórí àṣìṣe. radiyallahu ta'ala anhu. nígbà tí Imam Malik lọ sí ìlú Madina táwa débi sàrí ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam. Imam Malik wá sọ̀rọ̀ kan ọ̀rọ̀ náà gbogbo àwa onísùnnà pátá la mọ̀ ń lo ọ̀rọ̀ náà gbogbo ẹni tí ó bá sì kéwọ́n ọ̀bá náà ni yóò mọ ọ̀rọ̀ náà bọ́wọ́ náà ṣe wá gbajúmọ̀ tó bá jẹ́ pé bẹ́ẹ̀ náà là ń lo ọ̀rọ̀ náà ni kò ní sí wàhálà láwùjọ wa. Imam Malik ní kullu imami yukhadhu minhu wa yuraddu. gbogbo ìmáàmù kankan pátá láàmú gbà látọ̀dọ̀ rẹ̀ á sì mọ kó sí lẹ́nu. ó ní gbogbo ẹni tí ń bẹ láyé pátá la lè gba ọ̀rọ̀ rẹ̀ láti lè kọ́ ọ̀rọ̀ rẹ̀ sí lẹ́nu illa sahibu hadhihi rawda. àyàfẹ́ ni tí ń bẹ́ẹ̀ nu sàárè yìí tí ń ṣe ànábì wa Muhammad. ó ń lẹ́yìn ànábì sallallahu alayhi wa sallam. gbogbo ẹni tó bá sọ̀rọ̀ pátá la tún lè kó ọ̀rọ̀ tó bá sọ sí lẹ́nu nígbà tá a bá ti wá mọ̀ bẹ́ẹ̀ pé ẹlẹ́yìn ànábì kò tún sẹ́nìkan tí ó sọ̀rọ̀ tí ó ní bí mo ti rí yín náà ni a tún lè padà ráwọn tí wọ́n dé lẹ́yìn ẹ̀ tí wọ́n ní bẹ́ẹ̀ ti rí yìí kò tún rí bẹ́ẹ̀. a jẹ́ wípé kéèyàn kan sọ̀rọ̀ kí wọ́n fojú mi rìn yẹn kò jẹ́ níhùn. ìwọ mọ̀ gbélẹ̀ nígbélẹ̀ ọ̀tá. àfàwọ̀ Abdullah ibn al-Mubarak ìkànnù àwọn àfàgbà tó sì jẹ́ nu ẹni rẹ̀ tàná ni tí wọ́n sì jẹ́ tábì yìí nígbà tí àfàwọ̀ Abdullah ibn al-Mubarak náà sọ̀rọ̀ pa mistake wọ́n sọ pé al-mu'min yaltamizu al-ma'adhira ẹ̀rí mùmìnì yóò mọ̀ wá excuse fún yàn ní pé ó dà pé lágbájá ó ṣe mistake ó dà pé lágbájá ẹnu gbé ni kódà tí ó bá pe àfáà yẹn náà ánàkùnrin láì ó dà pé mo tàn mọ́ yìí pé ẹnu gbé yín gbà tẹ́ ń sọ̀rọ̀ báyìí ni torí pé Kùránì sọ báyìí hadisi sọ báyìí ẹnìyàn ló wà á pé rẹ̀ padà wípé ó tó mọ̀ ni wal munafik ó wá ní ẹ̀rí munafik yẹn yatatabba'u adhallat òun mọ̀ wá mistake káàkiri. La ilaha illallah. kódà bẹ́ẹ̀ nìyẹn bá ní excuse yóò ní ẹ gbọ́ aláàfẹ́ gbọ́ excuse ẹ nìyẹn
ibi tó ti wí báyìí mọ́ sọ kankan mọ́ kódà tó bá tún ní o tún fẹ́ mọ́ tún ọ̀rọ̀ yẹn sọ rárá ní mọ́ tún kankan sọ mọ́ bí àwọn àfáàtà náà ṣe mọ́ tún mistake ṣe ni à ń bá ọ̀rọ̀ bọ̀ fúnra wa ní tí àfáwà Abdullahi ibn Mubarak sọ̀rọ̀ pé mùsùlùmí tó bá rí nǹkan èèyàn bóyá ntàfà yìí dẹ̀ fẹ́ sọ kọ́ lélẹ́yìí o ọ̀tọ̀ ni tó fẹ́ sọ o ẹnu gbé ni o torí kí ni àfáà yìí máa Al-Qur'ani ó máa dì sí kò yẹ kó sọ báyìí ó mọ súnà kò yẹ kó sọ báyìí àmọ́ àwọn ẹgbẹ́ fúnra lára wa àti wá bá gbé ọ̀rọ̀ yẹn lọ bí tí ò gbé lọ àbátáìsẹ̀ ó dáa ṣáwọn ẹni tàná ṣe mistake tó fẹ́ dà pé bóyá ilẹ̀ Yorùbá nìkan lára àfáà ti ń ṣe mistake táwọn èèyàn bẹ̀rẹ̀ sí ní kó fídíò jáde tẹ́ bá gbọ́ mistake àwọn àfáà tàná náà ẹ̀wọ́ báyìí tẹ́yà bá ń ka tíra dáadáa yóò rí pé àwọn àfáà náà ń kó fúnra wọn bí tíra ni tábà kan sọ̀rọ̀ kan tábà kan kò sí lẹ́nu padà ó dáa a ní àyímọ̀ mẹ́rin tábà bá sọ̀rọ̀ ẹ̀kọ́ ọ̀rọ̀ kan jáde àwọn àfáà ẹlẹ́bọ̀ báyẹn kọ́ ni wọ́n ṣe ń ṣe pẹ̀lú mistake o a ní àyímọ̀ mẹ́rin aláwọn imams mẹ́rin tá ń tẹ̀lé inú ẹ̀sìn Imam Shafi'i Imam Maliki Imam Hanbali Imam Abu Hanifa Imam àgbà ni wa huwa min ahli sunna wal jamaa ní àfáà àgbà lójú ọ̀nà sunna àti jamaa ni àmọ́ a rí inú àwọn ìdájọ́ ẹ̀sìn mọ́mù wa Abu Hanifa mi tó jẹ́ pé ó tako Qur'an ó lè tako hadith àwa ní fi torí ẹ̀ka wá sọ mọ́mù Abu Hanifa di ẹlẹ́bọ wọ́n di kèfèrí àní sọ di kèfèrí ó tako al-Qur'an ó lè tako hadith lápèjúwe Imam Abu Hanifa sọ ọ́nù fatiwa àwọn kan wípé àfáà àgbà lẹ́yìn tí mo dákọ̀ ẹ̀ yìí o àmọ́ tó tèmi náà ń ka tírà yìí mo ní rárá kò rí bẹ́ẹ̀ àfáà ẹ má bínú mi ò ní gba ọ̀rọ̀ yìí ìtẹ́ ẹ sọ yìí mi ò ní gbà nítorí pé kí ni Al-Qur'ani sọ tó yàtọ̀ sí ohun tí ẹ sọ yìí Abu Hanifa sọ wípé al-imanu la yazidu wa la yanqus ìgbàgbọ́ tẹ́rí òní kò ní dínkù kò sì ní lékún kódà ká mọ̀ ká Al-Qur'ani kẹwọ́ gọ́mọ̀ pé gbàgbọ́ mọ́ ń lékún ó sì mọ́ ń dínkù Mashallah àwọn gbà kan bẹ̀rẹ̀ pé ìwọ náà mọ̀ pé òun kírun dáadáa nígbà tó dé level kan ìwọ náà mọ̀ pé òun tún kírun dáadáa mọ́ ìgbàgbọ́ rẹ ti ń dínkù nù ìgbàgbọ́ á máa dínkù á sì máa lékún Abu Hanifa dẹ̀ ní ìgbàgbọ́ kì í lékún kì í sì ń dínkù Al-Qur'ani ṣe sọ pé tá a bá ka Al-Qur'ani fáwọn mùmínì o zadati imana yóò wá lé wọn kún ní ìgbàgbọ́ ẹ wo ọ̀rọ̀ tí Abu Hanifa sọ ẹ wo ọ̀rọ̀ tí Al-Qur'ani sọ àmọ́ torí tòun ti bẹ́ẹ̀ náà a ní já Abu Hanifa bọ́ nítorí mistake wọn èmi ló fà tó jẹ́ pé àwa onísùnà ilẹ̀ Yorùbá a máa ń sáré ń já àfà bọ́ nítorí mistake ẹyọ kan ṣoṣo jẹba wa nígbà kì í ṣe mistake ẹyọ kan àwọn àfà yìí náà wọ́n ṣe mistake ẹyọ kan a ní ṣe mistake ẹyọ kan kù láyé èèyàn ni wà á mọ̀ ṣe títí tẹ́mi ó fi bọ́ lára wa ni Mashallah ẹ mọ̀ wá pè wá sákìyèsí ni ẹ sì mọ̀ pé àwọn ẹ̀ sákìyèsí màá bá wọ̀ débi pé ṣá lè pè àfà náà sákìyèsí àti wípé báwo la ṣe lè correct mistake àfà naam àfà wa Ibn Khuzaymah àfà àgbà lójú ọ̀nà súnà ni táwọn èèyàn ò sì fi ọwọ́ yẹpẹrẹ mú ipò àfà náà lójú ọ̀nà ẹ̀sìn min ahli sunna wal jamaa àfà Ibn Khuzaymah wọ́n ṣe tíra kan kitabu tawhid tíra náà tóbi púpọ̀ wọ́n dájú ẹ̀sìn àmọ́ wọ́n padà ṣe mistake nìkan àfà wa Ibn Taymiyyah lára àwọn àfà àgbà onísúnà wọ́n padà wọ́n kó fún àfà Ibn Khuzaymah pé ó ṣe mistake wọ́n correct ẹ̀ àfà kan náà àfà àgbà onísúnà ó ń correct àfà kan náà àfà àgbà onísúnà kí ni mistake náà àfà Ibn Khuzaymah ṣe gbàtàfà Ibn Khuzaymah ń ṣàlàyé pa àwòrán Ọlọ́run ẹ mọ̀ pé Ọlọ́run ọba kan ní tí ò ṣe júwe ọba tó kọjá ìwòye ẹ̀dá ọba tó kọjá òye ní àti àfà Ibn Khuzaymah wá júwe ìwòye Ọlọ́run bí gbàtẹ́ bá júwe ìwòye èèyàn níbẹ̀ Ibn Taymiyyah jáde tí àfà Ibn Khuzaymah wípé n tí wọ́n sọ yẹn kò rí bẹ́ẹ̀ tóun tí Ibn Taymiyyah tó tako Ibn Khuzaymah àtàwọn àfà mìíràn tí wọ́n tako Ibn Khuzaymah wọn já ipò àfà náà bọ̀ wọn sì sọ wípé ẹ mọ́ ka tírà Ibn Khuzaymah mọ́ tẹ́ bá mú àṣìṣe àfà kò ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ńlẹ̀ Yorùbá wípé àfà kan ṣe ó sọ báyìí àfà kan sọ báyìí kò ṣe bẹ̀rẹ̀ àwọn àfà wa àgbà tí wọ́n kọ tírà ńlẹ̀ náà tá à ń tẹ̀lé tírà wọn náà àwọn náà ṣàṣìṣe rẹpẹtẹ kódà àtúrà àwọn àfà mi náà tí wọ́n tún dìde lórí ọ̀rọ̀ àfà wa Ibn Qayyim al-Jawziyya àwọn àfà mi náà táwọn náà dìde lórí ọ̀rọ̀ àfà wa Ibn Taymiyyah ó dá nísìn Al-Qur'ani sọ fún wa wípé ọmọ tí bàbá rẹ̀ àti ìyá rẹ̀ bá jẹ́ kèfèrí
kó ṣe dáadáa sí wọn tí wọ́n bá ní kí wọ́n náà di ẹlẹ́bọ mọ́ dá wọn lóhùn àmọ́ dáadáa rẹ sọ gangan wọn mọ́ dìkù mọ́ di dáadáa rẹ sọ gangan wọn kù nígbà táfà Ibn Taymiyyah máa sọ àfà Ibn Taymiyyah ní ọmọ tí ìyá rẹ bá ń ṣe kèfèrí àbí bàbá rẹ ọmọ yẹn lẹ́tọ̀ọ́ àti pa bàbá rẹ ọmọ lẹ́tọ̀ọ́ àti pa bàbá rẹ ẹ dákun ṣé èèyàn tiẹ̀ gbọ́dọ̀ káwù yẹn ní ìlú yìí pé ọmọ lẹ́tọ̀ọ́ bí àfà bá ṣe àṣìṣe bá ti máa ń ṣe pẹ̀lú wọn là ń ṣàlàyé fún wa náà àwọn àfà tàná àti sọ́pọ̀ àwọn náà wọ́n ní àmọ́yé àṣìṣe kódà tó dé orí pé àmọ́yé kútùbù táwọn àfà ṣe lórí pé wọ́n fi ń ṣe àtúnṣe lórí ọ̀rọ̀ kan ọ̀rọ̀ àfà báyìí o ọ̀rọ̀ àfà báyìí o ọ̀rọ̀ àfà báyìí o àmọ́ tòun ti bẹ́ẹ̀ náà rèé ọ̀nà táwọn ń gbà ṣe kọ́rẹ́ṣẹ́ wọn yàtọ̀ sí bá a ṣe ń ṣe ilẹ̀ Yorùbá lónìí o mò ń bọ̀ ni Sheikhul Islam àfàwà Ibn Taymiyyah àfàwà àgbà nígbà tí wọ́n sọ̀rọ̀ nípa àṣìṣe àti bá a ṣe máa ń correct àwọn àfà wọ́n ní àkọ́kọ́ tó kọ́kọ́ compulsory ni wípé ìwọ tó fẹ́ ṣe correction fáwọn àfà ó gbọ́dọ̀ kọ́kọ́ mọ ọlá tí ń bẹ fún àwọn àfà kì í ṣe pé wàá kàn ṣá àrò pé àwọn àfà àṣà wọn jámọ̀ nǹkan kan náà ó gbọ́dọ̀ kọ́kọ́ mọ ọlá wọn fún wọn mọ iyì wọn fún wọn mọ iṣẹ́ tí wọ́n ń ṣe fún wọn wọ́n bẹ̀rẹ̀ pé ma'rifatu fadli a'immatil islam wa maqadirihim àfà Ibn Taymiyyah ló sọ̀rọ̀ yìí pé mímọ̀ ọlá àwọn àfà àti ipò wọn fún wọn wa anna fadlahum wa ilmahum wa nasahum lillahi wa rasulihi ká sì gbà pé ìmọ̀ wọn àti àgbọ́yé wọn gbogbo ẹ̀ pátá wọ́n ń ṣe gbẹ̀ nítorí tọ́lọ́ àtànábì ni la yujibu qabula kulli ma qaluhu kò sọ wípé gbogbo tí wọ́n bá sọ pátá làá mọ̀ gbà wọlé o nítorí pé àmọ́ pàtàkì àwọn àfáà nílẹ̀ Yorùbá kò túmọ̀ gbogbo tí wọ́n bá sọ pátá làá mọ̀ gbà wọlé àmọ́ wà má wà kọ́ àfífà tàwíhìm minal masail allati khafiya alayhim fima jaa bihi rasul bẹ́ẹ̀ náà sì ni ìdájọ́ ẹ̀sìn tí wọ́n bá múlẹ̀ tó bá jẹ́ pé kò bá jọ tà nábì Muhammad sallallahu alayhi wa sallam kì í ṣe pé àgbà wọlé pẹ̀lú àìmọ̀kan o àmọ́ ẹ mọ̀ gbọ́ o la tujibu ittira'a aqwalihim jumlatan kì wá ń ṣe pé torí pé wọ́n dájọ́ kan ìdájọ́ yẹn ò bá tà nábì lọ kò bá tà Al-Qur'an lọ káwá ní gbogbo ọ̀rọ̀ tí wọ́n bá sọ pátá nímọ̀ tẹ́wọ̀n bá mú ẹlòmíì ti bá débi pé tó bá ń gbọ́ wá sí àwọn kan báyìí wá sí àwọn òun nìyẹn àwọn afẹ́ ẹlẹ́bọ nìyẹn mọ́ gbọ́ wá sí wọn àmọ́ yẹn wá sí mi tó jẹ́ pé òun ni wọ́n ṣe ni wọ́n fi tó lé àmọ́ yẹn wá sí mi tó jẹ́ pé òun ni wọ́n ṣe ni wọ́n fi gbé ìgbéyàwó mi wò àmọ́ yẹn wá sí mi tó jẹ́ pé òun ni wọ́n ṣe ni wọ́n fi rọ ọkàn ọmọ mi àmọ́ yẹn wá sí mi tó jẹ́ pé òun ni wọ́n ṣe ló jẹ́ pé ẹlòmíì ló fi gba síláàmù wípé àṣé bí síláàmù ṣe rí rè tí wọ́n bá wá ṣe ìdájọ́ ẹ̀sìn kan tó mú ìdájọ́ ẹ̀sìn kan wá tí ìdájọ́ ẹ̀sìn yẹn bá wá rí pé ìdájọ́ ẹ̀sìn yóò jọ ta nábì o kò jọ tọ Ọlọ́run o ṣé n tó kù ní kẹ́ wá da gbogbo ọ̀wọ́n nù láti jọ yẹn kẹ́ wá sún wọn délé bọ̀ rárá o practice Islam báyìí Ibn Taymiyyah ló sọ Ibn Taymiyyah ni kódà ẹ̀yìn tún mọ ka ọ̀rọ̀ wọn ẹ̀ẹ́dẹ̀ tún mọ gbọ́ ọ̀rọ̀ wọn ẹ̀ẹ́dẹ̀ tún mọ fẹ́ kẹ́kọ̀ọ́ látara tí wọ́n bá ń sọ ọ̀pọ̀lọpọ̀ àwọn tí wọ́n ń gbọ́ wá sí lónìí báyìí wọ́n ń gbọ́ wá sí nítorí ibi tí àwọn ti fẹ́ mú nọ́kìdù tó ti fẹ́ mú mistake kì í ṣe ibi táwọn ti fẹ́ mú àǹfààní àmọ́ àǹfààní ló wá ń bọ́ mẹ́lòmíì lọ́wọ́ ìṣòro tẹ́lòmíì ni ó yẹ kó ti rí solution sí ti pẹ́ àmọ́ etí kèéta etí ẹ̀gàn etí ìlara etí ìbínú ní fi ń gbọ́ gbogbo ọ̀rọ̀ La ilaha illallah mọ́dẹ̀ mọ́ fi etí ìbínú mọ́ fi gbọ́ gbogbo ọ̀rọ̀ tó bá wà nínú sáfù ẹni tí mọ́ fi etí ìbínú gbọ́ ọ̀rọ̀ pé àwọn àfáà bèrè yìí rèé bàbá àti bá ti wá láti Ìlọrin kódà ẹlòmíì ó ti gbé kíní ẹ̀ sí lórí débi pé bàbá àti bá ti wá láti Ìlọrin ẹlẹ́bọ ni wọ́n bàbá àti bá ti lè jẹ́ àfáà ilẹ̀ Yorùbá ẹlẹ́bọ ara o kò sí Al-Qur'an nìkan tó bí ó sì wọ̀n lórí pé àwọn ilé ẹlẹ́bọ o kò dẹ̀ sí àdìs tó sọ pé àwọn àfáà tó bá ti wá láti bíbáyìí ẹ mọ́ gbọ́ ọ̀rọ̀ wọn o kódà ó wọ̀ sí débi pé àwọn kan wọ́n wá dá fatiwa lórí pé ẹ̀ lè kírun lẹ́yìn ẹni tí ò bá kí ń ṣe tí ò bá sí lórí mọ́sí àbí tí ò bá sí lórí ojú ọ̀nà yín ẹ̀ lè kírun lẹ́yìn ìmáàmù bẹ́ẹ̀ lápèjúwe nísìn wọ́n gbà pé onísúnà ò lè kírun lẹ́yìn ìmáàmù tó bá jẹ́ onísúfí nínú ayé Al-Qur'ani wo nìyẹn wà nínú àdìsí wo nìyẹn wà wípé ẹ̀ lè kírun lẹ́yìn ẹni tó jẹ́ pé bóyá mùsùlùmí náà níyó but ìwọ́n gbà pé kò sí súfí òun gbà pé súfí wà ò lè kírun lẹ́yìn inú ayé Al-Qur'ani wo ló wà inú àdìsí wo ló wà tó bá ń kírun lẹ́yìn rẹ̀ ibẹ̀ náà lẹ́tì mọ ibi bára yín sọ̀rọ̀ ibi tó bá rí pókù sí wọ́n náà ó lè pè sí òun náà ó lè pè wọ́n náà síbi tí wọ́n náà bá
kù sí àmọ́ ká máa lọ sọ̀rọ̀ lẹ́yìn agbo tẹpẹ́ ní tẹ́ ń bá sọ̀rọ̀ gan ọ̀rọ̀ ní dọ́dọ̀ rẹ̀ bọ́wọ̀ bá dọ́dọ̀ rẹ̀ gan ọ̀rọ̀ yẹn ò ní tún kankan ṣe torí pé kí ni àfikún tó bàjẹ́ tó ń gbá máa rí ní ìpé kí wá ni tó bá mọ̀ kó bá láyà wá sọ́n sojú òun sí ilé sọ́n sojú ẹ̀ lóòótọ́ ìwọ ọ̀rọ̀ yẹn ò ní tún kankan ṣe afáwa Ibn Taymiyyah ọdí alátàlá ni àwọn òṣìṣẹ́ àwọn àfáà làfáà Ibn Taymiyyah bá ló gbà tí Ibn Taymiyyah bá rí i pé àfáà kan ṣàṣe Ibn Taymiyyah ọkọ̀ lẹ́tà àfáà gbàlójọ́ náà súnà akil aziz ọmọ ìyá mi olólùfẹ́ ọmọ ìyá mi pàtàkì ọmọ ìyá mi rere ọmọ ìyá mi nínú ẹ̀sìn ìsìláàmù ẹ wo oríkì rere tí ń pe ẹni tó fẹ́ túnṣe ṣé ẹni ẹgbẹ́ òní fẹ́ gbọ́ àti tàwa ti sí tó yẹ pé mudilu olórí ibú ẹlẹ́bọ ṣèkíyù gbogbo kọ ẹ ti wá lòdù ọkọ lọ gbà ló kọ burúkú tó jẹ́ pé ẹni yẹn gan fúnra láyẹ̀ gan kò ní fẹ́ gbọ́ ọ̀rọ̀ yẹn mọ́ wípé èmi náà ẹ mọ̀ orí tí ẹ̀ka bá pè wá ní tó bá ní hello ṣé ọmọ kò ti ṣòfò ṣé ọmọ kò ní dáa fún ọ ṣé ọmọ pé wèrè ni ẹ mọ̀ tó bá yí pé tẹ́yà bá yí pé agbára òun ò káàtì mọ́ farada ìpè yẹn mọ́ kí ni yóò ṣe yóò kọ́ọ̀tì fóònù ni. wàínú rìndá àǹkólé àìbí kẹ́lẹ́ ìlàtún. bẹ́ẹ̀ dẹ̀ ni ó lè jẹ́ pé ọ̀rọ̀ ta fẹ́ bá sọ olóye bíi ẹni ó lè jẹ́ pé ta fẹ́ sọ fún ohun tí ó ṣàǹfààní bẹ́ẹ̀ ni àmọ́ n ta fún wọlé yóò dáa bí Ibn Taymiyyah àṣìwọ́n ṣe wọn kọ̀ níta pé akil aziz ọmọ ìyá mi olólùfẹ́ kọ́nà tó bá tún gbọ́n pa àwọn kan bàlágà ni à ń kùn mo gbọ́ pé ẹ̀ ń ṣe nǹkan báyìí ìbí ló fà tẹ́yìn òkọ́ lẹ́tà mọ́ nílẹ̀ ẹ fi pè èmi ló fà táwọn òwá ìsìláwò àtúnṣe ká tún máa lágbára sí i kí ìsìláàmù máa wá fi ẹsẹ̀ tó lẹ̀ sí i kí ìsìláàmù tòní náà dàbí tàná àwọn ń ṣiṣẹ́ iléeṣẹ́ rédíò Lagos ojú mi sì tó mi dí àwọn ọba ojú mi tó ń wọba láyé lánàá ọ̀rọ̀ ẹ̀sìn ni ló pọ̀ lórí afẹ́fẹ́ láyé nísìn ipò táwọn elégúnú ẹlẹ́yọ̀ àwọn olóòṣà tí wọ́n dì mú nísìn lórí àwọn mídíà yẹn ó lágbára ju táwọn mùsùlùmí dùn mú lọ. látara pé à ń sùn níbi ẹ̀ka ń kọ́là rán àwọn àyè tó jẹ́ pé àwọn general place àwọn àyè tó jẹ́ pé yóò mọ̀ bá gbogbo ayé sọ̀rọ̀ àdébẹ̀ mọ́ àríbẹ̀dé mọ̀ gbogbo àwọn ọ̀pọ̀lọpọ̀ nǹkan ẹbọ táwọn bàbá tàná ti lé wọlé wọ́n ti ń jáde padà nísìn nígbà tó jẹ́ pé ta ni ó sọ pé kò sí mọ́. rijaluka fi garibil adiwa sharikiya. ó dáa àgbà wípé àfa lè ṣàṣìṣe àmọ́ tí Ibn Taymiyyah sọ ní Ibn Taymiyyah ní àṣìṣe èèyàn ò wá ní kẹ́ da gbogbo ọ̀rọ̀ àfa yẹn nù tó bá ìpolówó tó ló bá jẹ́ onísùnnà kódà ó sì mọ tẹ́tí gbọ́ àwọn afá yẹn lẹ́ẹ̀kọ̀ọ̀kan wípé etí ẹ̀jẹ̀ ń gbọ́ ní tó fẹ́ sọ níbàyí èyí tó bá rí pé kò ní tọ́pìkì fún lò dànù èyí tó àpá àwọn eléyìí ò ní tọ́pìkì èyí tó bá ní tọ́pìkì ó mú ẹ̀kọ́ ń bẹ̀ àmọ́ àti wá sọ Islam di society àti sọ di ẹgbẹ́ eléyìí ò gbọ́dọ̀ gbọ́ àwọn ẹgbẹ́ yìí kódà kò gbọ́dọ̀ rìn ní bèbè wọn kódà kò gbọ́dọ̀ súnmọ́ sàkáání wọn kódà tó bá tún lọ bẹ̀ wọ́n wò gan wàhálà tún dé yóò tún ṣe wáàsí lórí pé ìdí tí mo lọ fi bẹ̀ wọ́n wò ọmọ ìyá rẹ mùsùlùmí la ilaha illallah àwa fún ìsira wa mọ́ Ibn Taymiyyah ní ẹlẹ́ẹ̀kejì tẹ́ ẹ̀ gbọ́dọ̀ ṣe ni pé wọ́n tanà kú sọ̀hún kò gbọ́dọ̀ wá ní kẹ́ ẹ já wọn wálẹ̀ mistake yẹn ò gbọ́dọ̀ ní kẹ́ ẹ já wọn wálẹ̀ kẹ́ wá sọ wọ́n di pé àmọ́ yẹyẹ yín ni ẹ jẹ́ nǹkan kan ẹ wọ́n ti nǹkan kan rárá o ẹ rántí àmọye àǹfààní tí wọ́n ti ṣe fẹ́ sìn o ẹ rántí àmọye ẹni tí ó mọ̀ nǹkan kan pa ẹ̀sìn tí wọ́n ti jí ó mọ̀ yìí pé èyí ni kíbúlà èyí ni bá a ti ń ṣàlùwàlá èyí ni bá a ti wẹ̀wẹ̀ já nọ́mbà ẹ má wà fi torí ẹ̀kẹ́ wá já wọn bọ́. bákan náà Ibn Taymiyyah ló sọ̀rọ̀ yìí o ó ní wal-waqi'ata fihim ẹ gbọ́dọ̀ wá fi torí ọ̀rọ̀ náà kẹ́ mọ́ bẹ́ẹ̀lù wọn lẹ́yìn wal-waqi'ata fihim ẹ gbọ́dọ̀ mọ́ bẹ́ẹ̀lù wọn lẹ́yìn. fahadhani tarfani wahidan ja'idani anil qasr wọ́n ní ẹni tí ń bẹ́ẹ̀lù wọn lẹ́yìn tó ẹ pé ògbà lòun kọ̀ndẹ́mù wọn àtẹnitóhun náà dákẹ́ tóhun náà ti ẹ̀sọ̀ kankan ẹ̀yin méjì ẹ ti ń kọjá là ẹ gbọ́dọ̀ sọ̀rọ̀ níwọ̀ntúnwọ̀nsì ẹ gbọ́dọ̀ dákẹ́ jù ẹ sì gbọ́dọ̀ sọ̀rọ̀ jù Ibn Taymiyyah àṣìṣọ́ nìyẹn ó ní láàánú asim wọ́n láàánú asim láàánú asim a gbọ́dọ̀ sọ yẹn di kèfèrí nítorí mistake kan wà láàánú asim a sì gbọ́dọ̀ yọ yẹn kúrò pé àwọn eléyìí ò lè ṣe mistake wà láàánú asim ismọ́tù nìyẹn a gbọ́dọ̀ yọ wọ́n kúrò pé àwọn eléyìí ò lè ṣe mistake
wẹ̀yìn tẹ́yìn náà máa ń rí mistake àwọn àfà mashallah èèyàn ní àwọn àfà wọn kì í ṣe màláíkà. wà inú rí dọ́ àǹkólé àìbí kẹ̀lí látún. ó dà ẹ jẹ́ ń ka ọ̀rọ̀ sàábì kan fún wa tẹ́ ẹ fi mọ̀ yí pé èèyàn ni wọ́n. ẹ̀rọ tábìí ni Sa'id ibn al-Musayyab ìmáàmù tábìín aṣíwájú àwọn tábìí àwọn tí wọ́n bá àwọn sàábì ló gbà ni wọ́n ń pè ní tábìí. tẹ́ ẹ̀ bá ṣànígbà ọwọ́ tèmi wọlé ẹ̀ ṣàgbà ọwọ́ tábìí wọlé. Sa'id ibn al-Musayyab bí ẹgbọ́n tó ń sọ ó ní laysa min alimin ó ní kò sọ ní mímọ̀ kan wala sharifin abẹ́ni abiyì kan wala zi fadlin àbí ọlọ́lá kan illa wa fi aibun àfikún lálébù kan. àfáà mi bó ti mọ kí ó tó àsọtán wà ní ọ̀rọ̀ tòun náà àfáà mi bó ti ní làákàyè tó ẹ mọ̀ wá àfáà yìí ṣe wá ní làákàyè tó náà ibi báyìí ló mọ́ ń jì sí ìwọ tí wọn náà sọ pé báyìí ló ń jì sí ìwọ náà níbi tí wọn náà ń jì sí àjọ ń jì sí kòtò ni. ó ní walakin àmọ́ o man kana fadluhu aksara min naqsi ẹni tí dáadáa rẹ bá pọ̀ ju ibi tó kù sí lọ za'aba naqsuhu li fadli àáfọwọ́ pa ibi tó kù sí yẹn rẹ nítorí pé ibi tó dá sí yẹn pọ̀ ju ibi tó kù sí lọ. sí nítòsí ta ló sọ ọ̀rọ̀ yìí tábìín àwọn ẹni tàná tá là ń tẹ̀lé tá a pè wá ní as-salaf ẹni ire tó ń tẹ̀lé àwọn ẹni ire àwọn ni wọ́n sọ̀rọ̀ yìí o ṣé kò sí yẹn mọ́ nísìnyí kò tiẹ̀ wá sí rìgáàdì fún pé ẹni yìí ká tiẹ̀ wá wuye iṣẹ́ tó ti ń jẹ́ bọ̀ ẹni yìí káwo èèyàn tó ti wẹ̀ sínú Islam ẹni yìí káwo iye dáwà iye ìlú tó ti tẹ̀ nítorí pé ó fẹ́ jíṣẹ́ Ọlọ́run tabakan ti wá rí àṣìṣe kan báyìí ṣe yẹn ẹyọkan yẹn yóò dẹ̀ sọ ẹni yẹn di kò jẹ́ nǹkan kan mọ́. La ilaha illallah. wà inú rí dọ́ àǹkólé àìbí kẹ̀lí látún. ní pé ẹ má jíṣẹ́ Ọlọ́run ẹ ṣe ká máa pápásì wọn ní kẹ́ pápásì wọn tẹ́ bá lọ bí ọ̀rọ̀ láti bẹ̀rẹ̀ nísìnyí mo ti sọ pé bainal ifrati wa tafrit bẹ́ẹ̀ tí ń ṣe wáàsí fún wa yìí pé ẹ̀yin àfáà kìíní ẹ máa ṣe wáàsí fúnra yín náà wípé àwa táwa náà ń kọ̀rẹ́tì àwọn àfáà yìí ṣáwa náà ò mọ̀ ti kọjá àlàbá yìí ẹ máa ṣe wáàsí fúnra yín náà pé káwa náà wí pé yes wáàsí yìí ó ń jẹ́ international lecture ó ń ká ní kákó wà á ní jẹ́ pé wáàsí yẹn ẹ máa dájú ẹ̀kọ́ àwọn kan bó oníṣúfí bá ń ṣe wáàsí kóun náà ṣe wáàsí kó bá oníṣúfí kó bó oníṣúnà wí kó oníṣúnà náà bá oníṣúnà ẹgbẹ́ ẹ̀ wí kóun náà tó wá bó oníṣúfí wí. ó ní ẹni tí dáadáa rẹ bá pọ̀ jù lọ tó bá pọ̀ ju àìdáa rẹ lọ tó la bá ṣe àfojú fò ẹwà wọn sàábì ànábì wa Muhammad sallallahu alaihi wasallam wọn àtànábì lọ tán ẹwọn tó ṣẹlẹ̀ wọn padà ń para wọn ni wọn àtàwọn afáàmà sọ àǹfààní èyí tó dáa jù náà ni pé tó bá ti dé bí ọ̀rọ̀ àwọn sàábì ń para wọn ẹ̀dá kẹ́ńbẹ̀ nítorí pé kí ni kò ní dá ká sọ pé sàábì eléyìí ìkà ni tó pé kí ni dáadáa tí wọ́n ṣe lójú ayé ànábì ti pọ̀ kọjá ká ní ìkàtú ni. ẹnì wọn kí sàábì kan sáà ló máa ṣàjẹ̀bi sàábì méjì wọn dájú ìjà kọra wọn ẹnìkan sáà ló máa jẹ̀bi àbí wọ́n dẹ̀ ju wáyé pé nínú ṣẹ̀ríà Islam ni pé a gbọ́dọ̀ sọ pé eléyìí ló jẹ̀bi àbẹ́lẹ̀ ni kò jẹ̀bi tó yẹ kí n dáadáa wọ́n ti pọ̀ ju àìdá wọn lọ àbí ó dà kí ló lè mọ mọ́ àwọn companions àdébí mọ para wọn. ṣé àwọn akẹ́kọ̀ọ́ wáyé pé tí wọ́n ọkọ̀ wa lẹ́kọ̀ọ́ pé ẹ mọ́ sọ̀rọ̀ sí wọn ni òye fẹ́ẹ́ mọ́ sọ pé àwọn sábẹ́ ànábì ṣe wá ń para wọn lẹ́yìn ànábì báyẹn kó dáná òun ti kọ́ wọlé kọ́ ẹ̀sìn wípé ẹ lẹ́tọ̀ọ́ àti sọ̀rọ̀ sí wọn ẹni àwọ̀ àṣìṣe yẹn kò sẹ́ni tó lè mórí bọ́kù ń bẹ̀. ó dá nísìnyí sàábì kan ṣe báyìí sàábì kan dẹ̀ gẹ́gẹ́ bí àṣìṣe ó dẹ̀ gbógun ti sàábì yẹn wọ́n bẹ̀rẹ̀ sí ní para wọn wọ́n ṣe títí wọ́n tún pa sàábì sórí ìrun ẹjẹ́ àná gbèsè làákàyè ṣó dá kéèyàn tiẹ̀ lọ pààyàn sórí ìrun. kódà àwọn ọmọ secret court tí wọ́n bá fẹ́ pààyàn tó bá pààyàn lórí ìrun wọ́n respect ìrun mọ́ lára káwọn láwọn sàábì ò respect ìrun mọ́ lára wọ́n wá ń para wọn sórí ìrun. bọ̀tọ̀ ohun tí bẹ́ẹ̀ náà wọ́n ní kíni wọ́n ní amọ́sọ̀ kankan nípa rẹ̀ nítorí pé kí n dáadáa wọ́n ti pọ̀ ju Ọlọ́run ló mọ bí ó ti ṣe ìdájọ́ gbogbo àwọn àárín yẹn sọ́wọ́n mi yé ẹ dákun ẹ wọ́n mú ẹrẹ kan lórí ọ̀la ilẹ̀ Yorùbá dábàdé lumi náà ẹ̀rọ ń wí oríṣiríṣi fatawa tí Ibn Khuzaymah mo sọ nísìnyí Ibn Khuzaymah àfọ́gbani tí àwọn sì tóbi ṣé àwọn àfitọ́ pé mistake ẹ̀ka ìkàlà ní kàtíra wọn mọ́ ni ṣé àwọn àfitọ́ pé ẹ̀ torí ọ̀rọ̀ yìí kódà ẹ̀ mọ́ gbọ́ wá sí àwọn ilé mọ́ o à ń bèlè olùmọ̀sọ nísìnyí afárá Abdullahi Abdul Mubarak ó ní mùsùlùmí máa ń wá excuse fún ọmọ ìyá rẹ̀ ni mùsùlùmí kì í ka ẹ̀sán sí lọ́hùn pé ó lè wá ntẹ́ni sọ yìí bóyá òun gẹ́ ti padà ń bí ọ̀rọ̀ yẹn gan
lápèjú èèyàn sọ̀rọ̀ ní 2018 ìwọ gbé ọ̀rọ̀ jáde ní 2020 ṣé o mọ̀ bí o ti padà ń di ọ̀rọ̀ yẹn tó bá ti wá padà ń di ọ̀rọ̀ yẹn tí wọ́n bá tún wá lọ ń tú ọ̀rọ̀ yẹn tó ń tú ṣàlàyé ajẹ́ kó ń ṣe ọlọ́ọ̀ni yẹn torí ẹni tó ní ọ̀rọ̀ ọgán fúnra rẹ̀ ọgán fúnra rẹ̀ ó ti lè padà ń di ọ̀rọ̀ yẹn pé ọlọ́run àsìkò tá àti ìmọ̀ kankan ni mo sọ̀rọ̀ yìí o ó lè ti túbá ó lè ti wò pé ọlọ́run ọ̀rọ̀ eléyìí nígbà ọlọ́run mo sọ tó báyìí ọlọ́run ló mọ iye ọ̀rọ̀ téèyàn sọ lórí stage téèyàn dẹ̀ bọ́lẹ̀ téèyàn dẹ̀ wò pé ọlọ́run ọ̀rọ̀ yìí tóbi o oríjì mi o téèyàn dẹ̀ mọ gbá rẹ̀ lẹ́nu ọlọ́run ló mọ iye ọ̀rọ̀ téèyàn sọ láàrin èrò àbí láàrin ẹgbẹ́ téèyàn dẹ̀ kú mẹ́ta téèyàn wò pé ṣé mo tẹ̀ ti wá sọ àsọjù báyìí lẹ́sẹ̀kẹsẹ̀ lẹ́yìn tuntun bá ìwọ ọ̀rọ̀ yẹn wáyé tí wọ́n á lò lẹ́yìn bí ọdún mẹ́ta ló wá lò pé ọ̀rọ̀ yìí àṣìṣe wọ́n ní a máa ń wá excuse fún mùmínì ni mùnáfìkì èèyàn ní máa ń sọ pé kò ní excuse. naam afáwa Abu Musa nígbà tí wọ́n sọ̀rọ̀ nípa mistake afáwa Ibn Khuzaymah afáwa Abu Musa wọ́n sọ pé ashara bidhalika ila annahu khalla min imamin illa wa lahu zallatun ó ní mistake tí Ibn Khuzaymah ṣe yìí kò sí àfáà kan tí ò ní ṣe mistake o wá gbàdé ni but àákàn wò pé ọlọ́run ò ní kí bẹ̀yẹn yí àfáà yẹn ni ibòmí yé àṣìṣe àwọn àfáà bá ṣe mọ́ ń correct ẹ jẹ́ mention ọ̀nà mẹ́ta ọ̀nà àkọ́kọ́ òun náà ni ká correct ẹ̀ pẹ̀lú wípé ká ṣe wáàsí lórí tí wọ́n sọ̀rọ̀ lé lórí yẹn ká wá lọ sí mọ́síábù mi ká mú ojú ọ̀nà táwa fi rí tiwa ká gbé e wá wípé lónìí mo fẹ́ sọ̀rọ̀ nípa ìyanu sàárè tí ń jẹ́ bẹ́ẹ̀ nínú mọ́síábù mọ́mù Ṣáfì òun rèé hadith sọ báyìí alukóhánì sọ báyìí súnà sọ báyìí ó ti ka gbogbo tó fẹ́ sọ pátá tó bá ti jùlẹ̀ àwọn tí wọ́n bá nílà akáyì ó ti mọ̀ wò pé but ọ̀tọ̀ lọ̀rọ̀ táwa mọ́ ń gbọ́ tẹ́lẹ̀ fúnra lára wọn ni wọ́n jọ́jì ṣé mistake wà níbẹ̀ àbí kò sí mistake níbẹ̀ wọ́n wá gbé ọ̀rọ̀ méjì sẹ́gbẹ̀ẹ́ra wọn tá bá ti wá gbé sẹ́gbẹ̀ẹ́ra wọn àwọn oníwọ̀n kódà pé eléyìí tẹ̀sùn wọn ju tọ̀hún yẹn lọ ẹ mọ̀ pé ẹ refer sí anybody but wọ́n kàn treat topic yẹn àwọn tí ń treat tẹ́lẹ̀ wọ́n tún wá tún treat lákàn ti fi sọ̀rọ̀ ojú tí wọ́n fi wò ọ̀nà ẹlẹ́ẹ̀kejì òun náà ni ká pe àfà ká bá àfà sọ̀rọ̀ bí rifki wal adab pẹ̀lú pẹ̀lẹ́pẹ̀lẹ́ àti ẹ̀kọ́ kì í ṣe ká náwó lójú ago báyìí àfà mo ní béèrè ẹnikẹ́ni tó bá dúró ń dúró pé òun fẹ́ yẹ̀yẹ́ ọmọ ìyá rẹ̀ mùsùlùmí ọlọ́run ó yẹ̀yẹ́ rẹ̀ kúrò láyé ni. ẹ jẹ́ nǹkan àdìsá anábì fún wa anábì ni yá máa ṣára mọ́ àmàlẹ̀ bí lìsáàni mo ní mo pe gbogbo ẹ̀yin tẹ́ ẹ gbàgbọ́ pẹ̀lú ahọ́n lásán anábì ló sọ ọ́ wàlàmù yẹ́dúkú líli ìmánu qalbahu ẹ̀yin tó jẹ́ pé ìgbàgbọ́ kò dénú ọkàn yín. La ilaha illallah. la tagtabu al-muslimin ẹ má mọ̀ sọ̀rọ̀ àwọn mùsùlùmí lẹ́yìn mọ́ ó ti pọ̀ jù gbogbo sọkúsọ táfà yẹn sọ mo kàn wá mẹ́rin mo kàn ń wò ní sọkúsọ ló sọ látẹ̀kan ṣé ẹni tó sọ fún yẹn ni ó ṣe correction rẹ̀ wala tattabi'u awratihim ẹ má mọ̀ wá ìṣubú wọn ẹ má mọ̀ wá bẹ́ẹ̀ ṣe fẹ́fẹ́ dí wọn síta fa innahu man ittaba awratihim ẹni bá wá bóun fẹ́fẹ́ dí yẹn síta ittaba Allahu awratahu ọlọ́run fẹ́ dí wọ ẹni bẹ́ẹ̀ náà síta wa man yattabi illaha awratahu ẹni tọ́lọ̀ bá ti wá fẹ́ díẹ̀ síta yafdahu fi bayti ó dà ìgbà tọ́lọ̀ bá ṣí páànù mọ́yàn lórí yóò wà nílé báyìí kò sí ní ráṣọwọ́ yóò wà nílé kò sí ní nǹkan kan bò hadith anabi ni ìmọ̀ fẹ́ wá àfẹ́ yẹyẹ ẹ ní fídíò ẹ̀ kankan lọ́wọ́ ni ẹ lọ́wọ́ kankan lọ́wọ́ ni ẹ ní kíní kan wọ́n àsìkò nìyẹn àwọn tá a sì mọ́ kọ́mẹ́ǹtì náà arífùkù ọlọ́run jò dáa fún àfáwà tí wọ́n ṣe wá sí i kódà èèyàn lè ṣàdúà fún ẹni tá a fẹ́ pè alájà wa ọlọ́run jò dáa fún yín mo gbádùn ọ̀rọ̀ yín púpọ̀ àmọ́ ó kàn jẹ́ pé mo ní nǹkan kan tí mo fẹ́ sọ ni ẹ dákun ṣé ẹ gbà mí láyè ìsìláàmù ẹ̀sìn tó kọ́ wa lẹ́kọ̀ọ́ ni àmọ́ ó dùn mí pàrọ̀ mùsùlùmí àlù ẹ̀kọ́ yìí bá a bá lò ní àgbàdùn ayé àtàkìyàmọ̀ ànábì tí ó rẹ ẹni tí ń ṣe abúfà ànábì kánábì tí wàá lọ kí ń lé tó sì jẹ́ ẹni tí ò dá ọlọ́mọ pọ́nbélé ànábì wàá lọ kí sílé ànábì tí wọ́n ṣe pẹ̀lẹ́ ṣáwá tá tiẹ̀ ń gbógun tira báyìí ṣáà lè lọ sọ pé ẹja lọ ṣalamí àfàkì àtúwà bá débi pé kódà afẹ́ lè mọ yọra wa gẹ́gẹ́ pé àdúpẹ́ àwọn ẹlẹ́bọ tí ń kú la ilaha illallah
pẹ̀lẹ́pẹ̀lẹ́ ni wọ́n fi correct yẹn tó bá rí nǹkan tó kù díẹ̀ káàtó apply manner nínú comment apply manner nínú fídíò ẹ̀ apply manner nínú ọ̀rọ̀ ẹ̀ sọ̀rọ̀ bí ọmọlúàbí ẹ jẹ́ bára sọ̀rọ̀ tùbínùbí. قد شرف الله آل العلم وفتكروا. ẹ má gbàgbé pé mistake àwọn afọ òní sọ wọ́n dẹni yẹ̀yẹ́ láyé o. بأنه مناء الله في الأمم. ẹ wá ní káwọn ẹ̀yà àwọn èèyàn àwọn táyà yìí ó pọ̀ o. بأنه مناء الله في الأمم. àbúrò àdìfẹ́ àmúsọ nísìnyí mo ní wọ́n dájọ́ tí ó tako àlùkò alátàdísì. قد شرف الله. ibùdó kò sẹ́yìn má dájọ́ tó tako gbogbo àwọn onísúnà ti tako. آل العلم وفتكروا. ó wà àwọn náà mú wa pátápátá àwọn náà ní àwọn nǹkan míì náà táwọn náà ó sọ tá a sọ pé ẹ dákun ẹ má bínú ẹ gbà á padà. بأنه مناء الله في الأمم. tó ń síbẹ̀ náà respect wà fún wọn àpọ́nlé wà fún wọn. بأنه مناء الله في الأمم. má fi torí àfa kan kó lose respect ẹ̀ sọ́ gẹ́gẹ́ àwọn àfa o. Allah. tóbi kìíní ní rí bákan náà o má fi torí àṣìṣe àfa kan kó lose gbogbo tí ń jẹ́ respect fáwọn àfa o nítorí pé kíni ẹni bí òní ó lè dẹni rí lọ́la o. Allah. ẹ wo Sayyidina Ali karamallahu wajhahu. ẹ má jẹ́ ń lọ jìnnà ẹ jẹ́ àpadà sọ́dọ̀ àwọn sàbí ànábì wa Muhammad. èmi ń bẹnu àwọn sàbí tó jẹ́ pé ó ti fi ara ní ànábì rí nígbà tó padà wá gba sílámù òun náà ló padà tó wá ń kún ànábì. táwọn ìbá ti lùzù òpin wọn pé àwọn eléyìí ò lè gbà mọ́ ẹja gbógun tí wọ́n ẹ bá gbógun yẹn lọ́mọdé ọba dọ̀hún tẹ bá rí ní pé wọn à ní gbóòótọ́ àfi ká fẹ́ dí wọn síta ìfẹ́ dí wọn síta àwọn ohun tí wọ́n bá lọ sọ́dọ̀ Ọlọ́run náà nù ìtẹ́yìn náà sì bá lọ sọ́dọ̀ Ọlọ́run ẹ wá lè padà jẹ̀bi wájú Ọlọ́run tánú wọn ń ṣe àmọ́ tá a bá jọ bára sọ wọ́n tún bínú bí pé a lè padà di ọmọ ìyá ọwọ́ wa lè padà yéra wa àníṣe ta ló sọ fún wa pé àlejò kan kájọ kan làwa ń ṣe Allah. kájọ kan làwa ń ṣe Allah. àwọn kan níyà lọ́tọ̀ọ̀tọ̀ kájọ kan làwa ń ṣe. Allah kájọ kan làwa ń ṣe. Allah kájọ kan làwa ń ṣe. àwọn kan níyà lọ́tọ̀ọ̀tọ̀ kájọ kan làwa ń ṣe. eléyìí ni ọ̀rọ̀ ṣókí nípa àṣìṣe àwọn àfà wọ́n lè ṣàṣìṣe wọ́n bá ṣàṣìṣe ká ṣe normal lecture àbí lórí wáàsí lórí mọ́síhábù mi táwọn èèyàn bá ti ń gbọ́ ọ̀rọ̀ eléyìí ó fẹsẹ̀ rinlẹ̀ ó sì lẹ́rìí nínú ju ọ̀rọ̀ àfà lágbájá ó dà pé màá fẹ́ prefer ọ̀rọ̀ yìí tá a bá ń ka tíra fati wá nísìnyí wọ́n máa mú ọ̀rọ̀ Ibn Taymiyyah wá wọ́n máa mú ọ̀rọ̀ Ibn Baz wá Ibn Qayyim ìwọ wàá mú ìtọ́ bá tẹ́ Ọlọ́run tí a bá ń ka tíra for example nísìnyí wọ́n máa mú different definitions wá lápèjúwe nísìnyí tí a bá ń sọ̀rọ̀ nípa fatiwa Ibn Taymiyyah ó ní bóun ṣe júwe fatiwa Imam Malik ó ní bóun ṣe júwe fatiwa Imam Hanbal ó ní bóun ṣe júwe fatiwa ìwọ máa wá wo èyí tó bá tẹ̀wọ̀ ní ọrùn kì í ṣe pé Imam Shafi'i ìwádìí wá ní rọ́bìṣì ni definition tí Imam lágbájá mú kalẹ̀ yá rọ́bìṣì lélẹ́yìí káńsù eléyìí dànù òun á mú tiẹ̀ wá àwọn tó bá dé la máa wò pé ó dà pé ilé ìfẹ́ kún o ilé ìfẹ́ make sense o tàrífù ilé ló jẹ́ pé tẹ bá ń ka tíra oríṣiríṣi ọ̀rọ̀ lẹ́wọ̀n máa bá pàdé wọ́n wàá wò pé ó dà pé eléyìí kódà tẹ bá ka tíra yẹn máa ní wọ̀rọ̀ jì o èyí tó fẹsẹ̀ tẹlẹ̀ jù lọ́dọ̀ ti wà òun ni ọ̀rọ̀ àfáà báyìí ẹ mọ̀ pé wọ́n ti fi style sọ pé ọ̀rọ̀ àfáà tó kù yẹn àwọn ò gbá nìyẹn bọ̀ wọ́n sọ pé àfáà yẹn wọ́n mọ tí wọ́n ṣe tá bá rí àṣìṣe lọ́gẹ̀gẹ̀ àwọn àfáà ẹ jẹ́ á lo ọgbọ́n ẹ jẹ́ á lo pẹ̀lẹ́pẹ̀lẹ́ ẹ má jẹ́ àdúró ń do pa fẹ́ gbé àwọn àfáà ṣubú àfáà kọ́ lẹ fẹ́ gbé ṣubú ìsìláàmù lẹ fẹ́ gbé ṣubú ẹ ń sọ pé wọn ń ṣàfáà ìsìláàmù ẹ dákun tẹ́ bá yọ gbọ́ àwọn àfáà lẹ Yorùbá yìí kó ń bẹ ṣé ẹ̀yin ni ó kù mélòó wà lẹ́yìn mélòó ni ó kù gbogbo àwọn àfáà pátá láti fẹ́ gba sàtífíkẹ́tì ẹ bọ́ tán àfikọ́ Ọlọ́run kó ṣàánú wa ní sàtífíkẹ́tì yìí Ọlọ́run kó bá wa ṣe wọ́n o kó bá wa dínkù lọ́wọ́ yín o ó sì bá wa dá píìsì padà sínú ẹ̀sìn Islam kó bá wa dá píìsì padà sínú ẹ̀sìn Islam ìfẹ́ tá a fi lè tẹ́tí gbóòótọ́ tá a fi ra wa gẹ́gẹ́ bí ọmọ ìyá tá a fi sọ ra wa di wípé ẹ dàpẹ́ bá mú nọ́mbà fáàrí yẹn fẹ́ bá a sọ̀rọ̀
nítubí nùbí irú ìfẹ́ bẹ́ẹ̀ ọlọ́run ó jù sí wa láàrin yóò wọlé àti tóbi ànábì Muhammad sallallahu alaihi wasallam gbogbo tí a wí pátá ní ọ̀rọ̀ náà ọlọ́run kó jẹ́ ó wúlò fún wa kó jẹ́ á bá níbi tí ó lérè iléeṣẹ́ wa My Latest Naija ọlọ́mọdé ó bàjẹ́ gbogbo àwa tí a tẹ́tí gbọ́ prógámù náà àlékún dáadáa ọlọ́run kó ṣe fún wa subhana rabbika rabbil izzati amma yasifun.